mẹ́ta mo fi lò. Why tí ọmọ tí kò yé wọn is because of the ẹ̀yọ̀ ọmọ white. Even ẹ̀yọ̀ sense ọmọ jẹ̀bọ̀. Exactly. It is not for so bí ìfẹ́ wọn ti gbà fi èkó mo fi òun ó fà white ẹ̀rọ yìí lọ́wọ́ bá mi ti aṣọ òwò dún. Aṣọ ìtún the white. Thank you, sir. So ẹ̀yà ní ìborùn mo fi ó tì í bá mi ti bò sí because the old one ní èdè wọ́n tètè ti borùn sí i. Ó bẹ̀ borùn yẹn náà gan-an drop yọnu náà yóò rí. Thank you. Ìtẹ̀yẹ bá rí wájú ẹ̀ wọ́n fi ó dúró green leaf before something super ní pé bá tó bẹ̀. So I was so impressed. Like me now that is fine reality. Before ẹni kò ní kàkọ́ ní náírà dúró sí ní ẹ̀. Èyí máa bùjọ́ olúwa ẹ̀jẹ̀ and it cost me a lot of money to do this. Ẹni wo yọ ọ̀chẹ̀ ọ̀rẹ́ ṣé wọ́n bẹ̀ yìí sí royalty for God's sake kí wọ́n bá fi tọ́ba. Wọ́n bẹ̀rẹ̀ ti dọ́gba máa ó yẹ lọ ṣe ní standard ní ọ̀gbẹ́ dúró wọ́n kẹrin wọ́n wọ́n ó ní dọ́gba ó ṣe ní ẹ̀rìn for God's sake. Wọ́n ti sọ di lẹ́yìn máa sálárì ẹ̀. Ẹbí ni yóò ti yà clear ẹni máa yẹ kámẹ́rà ẹ̀ sà. Ẹbí ni yóò ti yà mú mi ní.